Amen. Amen. Ẹ fà lórí. Èmi yóò gbé ọ̀gá. Ọlọ́run alágbára. Kárí ọ̀pọ̀ ènìyàn. Èmi yóò gbé ọ̀gá. Èmi yóò gbé ọ̀gá. Ọlọ́run alágbára. Kárí ọ̀pọ̀ ènìyàn. Èmi yóò gbé ọ̀gá. Èmi yóò gbé ọ̀gá. Ọlọ́run òtítọ́. Ọlọ́run alágbára. Ọba àwọn ọba. Kárí ọ̀pọ̀ ènìyàn. Èmi yóò gbé ọ̀gá. Èmi yóò gbé ọ̀gá. Ọlọ́run alágbára. Láàrin ọkọ̀ ènìyàn. Èmi yóò gbé ọ̀gá. Dájú bàbá. Àwa fọpẹ́ wá fún ọ. Àsúnláyọ̀, àjíláyọ̀. Àwa yìnyín lógo. Jíjíjà jí ò bàbá. Àwa fọpẹ́ wá fún ọ. Àsúnláyọ̀, àjíláyọ̀. Àwa yìnyín lógo. Àbẹ̀rẹ̀ máa gbé Jésù ga mọ̀kàn máa káyé mi. Àbẹ̀rẹ̀ máa gbé Jésù ga máa kọrin máa hallelujah. Àbẹ̀rẹ̀ máa gbé Jésù ga mọ̀kàn máa káyé mi. Àbẹ̀rẹ̀ máa gbé Jésù ga máa kọrin máa hallelujah. Tó ṣe mí láàánú. Máa polówó rẹ̀. Ọba tó ṣe mí láàánú. Máa kó fìdí rẹ̀. Ó ṣe mí láàánú. Máa polówó rẹ̀. Ọba tó ṣe mí láàánú. Máa kó kìkì rẹ̀. Gbéga, orúkọ Jésù ga o. Gbéga, Gbéga, orúkọ Jésù ga o. gbéga, Gbéga, orúkọ Jésù ga o. gbéga, Gbéga, orúkọ Jésù ga o. gbéga. Orí òkè ọ̀gá. Ọlọ́run alágbára. Kárí ọ̀pọ̀ ènìyàn. Èmi yóò gbé ọ̀gá. Èmi yóò gbé ọ̀gá. Ọlọ́run alágbára. Láàrin ọ̀pọ̀ ènìyàn. Èmi yóò gbé ọ̀gá. Èmi yóò gbé ọ̀gá. Ọlọ́run alágbára. Kárí ọ̀pọ̀ ènìyàn. Èmi yóò gbé ọ̀gá. Èmi yóò gbé ọ̀gá. Ọlọ́run alágbára. Láàrin ọ̀pọ̀ ènìyàn. Èmi yóò gbé ọ̀gá. Ìgbà àwọn ìgbà ẹni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá àwọn òde ìgbà ẹni mo fi ọpẹ́ mi fún.
Orí mi tí kò kọ́ fìlà, ara mi tí kò kọ́ aṣọ, ẹsẹ̀ mi tí kò kọ́ bàtà, èmi ò yàn ó bàbá. Jayé pé yín lọ, Jehovah, jayé pé yín lọ. Jayé pé yín lọ, Jehovah, jayé pé yín lọ. Bàbá, tóbi jù, jayé pé yín lọ. Bàbá o, tóbi jù, jayé pé yín lọ. You are marvelous. You are the Lord you
mo wá ní ìgbéga ògo Ọlọ́run mi. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Ẹni bá mo rí Jésù kó bá mi gbéga o. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Ẹni bá mo rí Jésù kó bá mi gbéga. Ẹni bá mo rí rẹ̀ kó bá mi gbéga o. Ẹni bá mo rí rẹ̀ kó bá mi gbéga o. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Ẹni bá mo rí Jésù kó bá mi gbéga gbéga. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Hallelujah o. Gbéga. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Ẹni bá mo rí Jésù kó bá mi gbéga. Tìrẹ lógo, Jésù tìrẹ lógo. Tìrẹ lógo, Jésù tìrẹ lógo. Ìfàmì òróró sọ̀rọ̀ lórí ògo mi. Tìrẹ lógo, Jésù tìrẹ lógo. Tìrẹ lógo, Jésù tìrẹ lógo. Tìrẹ lógo, Jésù tìrẹ lógo. Ìfàmì òróró sọ̀rọ̀ lórí ògo mi. Tìrẹ lógo, Jésù tìrẹ lógo. Tìrẹ lógo, Jésù tìrẹ lógo. Tìrẹ lógo, Jésù tìrẹ lógo. Ìfàmì òróró sọ̀rọ̀ lórí ògo mi. Tìrẹ lógo, Jésù tìrẹ lógo. Tìrẹ lógo, Jésù tìrẹ lógo. Tìrẹ lógo, Jésù tìrẹ lógo. Òróró sọ̀rọ̀ lórí ògo mi. Tìrẹ lógo, Jésù tìrẹ lógo. Mo wo bí tí mo ti bẹ̀rẹ̀, mo wo bí tí mo dé. Mo wo bí tí mo ti bẹ̀rẹ̀, mo wo bí tí mo dé. Bàbá, gbogbo ògo ló yẹ ọ́ o. 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 Bàbá, mo wo bí tí mo ti bẹ̀rẹ̀, mo wo bí tí mo dé. Mo wo bí tí mo ti bẹ̀rẹ̀, mo wo bí tí mo dé. Gbogbo ògo ló yẹ ọ́. Bàbá, ló yẹ ọ́. Bàbá, gbogbo ló yẹ ọ́. Bàbá, gbogbo ló yẹ ọ́. Bàbá. Mo wo bí tí mo ti bẹ̀rẹ̀ yé, mo wo bí tí mo dé o. Mo wo bí tí mo ti bẹ̀rẹ̀ yé, mo wo bí tí mo dé o. Gbogbo ògo ló yẹ ọ́ 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 o. Fàánú rẹ lórí ayé mi. Mo yìn ọ́ lógo. Fún títóbi rẹ láyé mi. Mo ń gbé ọ ga o. Fàtìlẹ́yìn rẹ lójoojúmọ́ o. Mo fọpẹ́ ìyìn fún ọ o. Fún ìrànlọ́wọ́ ojoojúmọ́ o. Mo gbé ọ ga o. Fún jíjẹ mímu. Mo júbà rẹ o. Ìwọ tó ń dá mi láre. Mo kàn sára sí ọ. Ìwọ tó ń pa mí mọ́ o. Mo yìn ọ́ lógo. Ìwọ tó ń fẹsẹ̀ mi lọ́nà. Mo gbé ọ ga o. Ìwọ tó ń kọ́ mi lójoojúmọ́. Mo gbé ọ ga o. Ìwọ
ìwọ tó ń bá mi sọ̀rọ̀ nígbà gbogbo mo yìn ọ́ lógo ìwọ tó ń tan ìmọ́lẹ̀ rẹ sí mi mo yìn ọ́ lógo ìwọ tó ń gbẹ́jọ́ mi o mo yìn ọ́ lógo ìwọ onídàájọ́ ayé mi mo gbé ọ ga o ìwọ aláṣepé tèmi mo gbé ọ ga o ìwọ tó ń kọ́ mi lójoojúmọ́ ọpẹ́lọpẹ́ rẹ o ọ̀tá ìbáyọ̀ mi o ọpẹ́lọpẹ́ rẹ o èmi ò bá ti wọgbó lọ ọpẹ́lọpẹ́ rẹ o kí ni èmi bá mọ̀ rí o mo yìn ọ́ lógo ọlọ́run òtítọ́ o títí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ títí lèmi ó máa gbé ọ̀gá o títí lèmi ó máa yàn tí ó mọ júbà rẹ mo wo bí tí mo ti mo wo bí tí mo dé mo wo bí tí mo ti bẹ̀rẹ̀ mo wo bí tí mo dé gbogbo ògo ló yẹ ọ́ o bàbá 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 ní orúkọ Jésù ní orúkọ Jésù ọlọ́run ọba ayérayé adá gbogbo padà sọ́dọ̀ rẹ fún títóbi rẹ lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa bàbá gba ọpẹ́ àti ìyìn fún àánú àti ìrọ̀fẹ́ lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa gba ọpẹ́ àti ìyìn èyí ní ọjọ́ kejì oṣù kejì tó fún wa lórí ọ̀fẹ́ láti lè wà níwájú rẹ mímọ́ 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 ológo jùlọ àmọ́ lóore o láti jó làwa sí yọ̀ níwájú rẹ gba ọpẹ́ àti ìyìn fọwọ́ agbára rẹ tí wọ́n fi dá wa láre ní gbogbo ọ̀nà tó fi ṣe tiwa níre ní gbogbo ọ̀nà gba ọpẹ́ àti ìyìn ìṣẹ̀lẹ̀ kan sàwọn náà tó lè níwájú rẹ bàbá yàtọ̀ orí tẹ̀mí mọ́ wa ọ̀yà darapọ̀ mọ́ wa àwọn ọmọ ìpè wọ́n ti gún wa láàrin wa ṣáájú kí àwọn kankan ká tó kóra wa jọ ṣùgbọ́n à ń tẹnumọ́ lẹ́ẹ̀kan sí Olúwa jẹ́rìí agbára rẹ Olúwa fi títóbi rẹ hàn yìn rẹ lógo jẹ́ kí gbogbo ògo jẹ́ tìrẹ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ kí gbogbo ògo jẹ́ tìrẹ jẹ́ káàánú rẹ kó fọ̀ lórí ayé wa orí ọ̀fẹ́ rẹ ọ̀yà fi dá wa láre ọ̀yà fi gbé wa ró ká sì ní ẹ̀rí rere kóògùn yóò sì máa jẹ́ tẹ̀sí táyà nígbàgbọ́n àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen. a sì ń tẹ̀síwájú nínú yìí gẹ́gẹ́ bí a ṣe sọ òní ìyìn tún ni tọ́ba tún dọ̀la náà èyí ni ìtí ń ṣe àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí ó bẹ̀rẹ̀ oṣù lẹ́yìn rẹ̀ a máa tẹ̀síwájú nínú àwọn ètò mìíràn tí ọlọ́ba fún wa lórí ọ̀fẹ́. à ń kà nínú ìwé orin Dáfídì orí ìkẹtàlá ẹsẹ̀ kẹfà rẹ̀ ó ní èmi yóò máa kọrin sí Olúwa nítorí tí ó ṣeun fún mi ní ọ̀pọ̀lọpọ̀ èmi yóò máa kọrin sí Olúwa nítorí tí ó ṣeun fún mi ní ọ̀pọ̀lọpọ̀. èmi àti ẹ agbọ́dọ̀ jẹ́ ẹni tó ń kọrin sí Olúwa nígbà gbogbo nítorí pé ó ṣe kí ni ó ṣeun fún wa ní ọ̀pọ̀lọpọ̀. kò sẹ́ni tọ́lọ́run ò ṣe kí ni tí ó ṣe kankan fún. ìtọ́lọ̀ ṣe inú ayé ẹnì kọ̀ọ̀kan wa ọ̀pọ̀ kò lákàwé. ohun púpọ̀ lọ́lọ́run ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. èyí tó jẹ́ wípé o gbọ́dọ̀ wo ipò tó wà láti sọ wípé ò ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. o gbọ́dọ̀ mọ owó tó ń là kọjá láti sọ wípé ò ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ohun àkọ́kọ́ tó ṣe pàtàkì tí mo fẹ́ kọ́ mọ̀ tó yẹ kémi náà mọ̀ òun ni wípé kí ni mo yin Ọlọ́run o ìyìn Ọlọ́run o kò tó pé kọ́lọ́run mọ̀ jẹ́
Ọlọ́run mọ́. Oyin Ọlọ́run kò sọ pé kọ́lọ́run kó kù ní ààyè rẹ̀. So ènìyàn yin Ọlọ́run, ènìyàn yin Ọlọ́run kò sọ wípé kí ni kí agbàdá kó di Ọlọ́run. Nítorí tó wá jẹ́ babalá rẹ̀ ní wípé kí ni tí wọ́n bá kọ̀ tó ní òyìn àmọye igba ènìyàn lọ́nà igba láì mọye ọ̀nà igba ni wọ́n wà tí wọ́n yin Ọlọ́run. Tẹ́ pé ojoojúmọ́ láwọn èèyàn sì tún lé sí tí wọ́n ń pọ̀ sí ní ojoojúmọ́ láti mọ yìn. Àti ẹ̀rí kà nínú Bíbélì ta kọ́ wípé àwọn áńgẹ́lì àti àwọn àgbààgbà 24 wọ́n ń forí balẹ̀ fún tọ̀sán tòru. Yẹ́n ní wípé kí ni kò sí àkókò kankan tí wọ́n fi ń sinmi, tí wọ́n fi ń képe mímọ́ 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 ológo jùlọ. Ìtí wọ́n ń ké nìyẹn mímọ́ mímọ́ mímọ́. Yẹ́n pé wọ́n ń yìn ìyìn nìkan làwọn kan wà fún tí wọ́n kàn títí yín wọn tọ̀sán tòru. Ìtó túmọ̀ sí pé àkókò pé mo fẹ́ tọ́ òsì, àkókò mo fẹ́ su òsì, àkókò mo fẹ́ jẹun òsì, àkókò wípé mo fẹ́ sùn jẹ òsì, àkókò mo fẹ́ sinmi òsì, tọ̀sán tòru láti gbà tí Ọlọ́run ti dá wọn. Iṣẹ́ tí wọ́n ṣe ojú wípé wọ́n ṣàyìn Ọlọ́run lógo náà ni mímọ́ 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 mímọ́. So táwọn yẹn bá wà tí wọ́n wá yin Ọlọ́run lógo láì sinmi àti ní àṣálẹ́ tọ̀sán tòru tí ó sì wípé mo fẹ́ lọ jẹ ọyà àkókò jẹ tó, àkókò mo fẹ́ sùn mo fẹ́ tọ̀ tó, àbí àkókò mo fẹ́ ṣeré tó, àkókò mo fẹ́ ṣe fàájì tó. Tọ́lọ́ sì fẹ́ mi àti lórí ọ̀fẹ́ láti mọ ṣe kan tó wù wá, ṣùgbọ́n tó sọ fún wa pé ká mọ̀ ṣe gbàgbé láti mọ yin òun. Kí ló dé tó bí wípé àwa ní mọ̀ yìn nígbà tí àkókò bá wà fún wa láti yìn. So mò ń sọ yìí fún wa, Ọlọ́run fẹ́ kí èmi àti ẹ ká mọ̀ wípé ó ṣe pàtàkì láti jẹ́ni tó yìn láì sinmi àti láì sàárẹ̀ ní gbogbo gbà. Nítorí wípé kí ni oore tó ṣe nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa, oore tó pọ̀ ni. Àkàkàtán lórí Ọlọ́run láyé wa, àìníye lórí Ọlọ́run nínú ayé wa. Gẹ́gẹ́ bí olórin ẹ sọ wípé tí bá ní kárí Olúwa ilẹ̀ á ṣú ilẹ̀ á mọ́. Kése pé ilẹ̀ á ṣú ilẹ̀ á mọ́ nìkan, àmọye ọjọ́ tó gorí ọjọ́, àmọye oṣù tó gorí oṣù, àmọye ọdún tó gorí ọdún, orí Olúwa yẹn èyí ò ní lè kà tán. Ẹ jẹ́ ká wo ìtànkà lásán nípa ti jíjẹ àti mímu, ìtẹ́ pé àka gbogbo àkànkà ráńpẹ́ èyí ọ̀wọ́ èyí tí ó ti tọ́ka sí lásán tá lè rí gbogbo àìlè kà tán. Èyí tàgọ́ ara wa gangan lásán gan àìlè kà tán, ká mọ̀ ti sọ títí àwọn nǹkan mìíràn tó ń ṣe èyí tí a kò fojú rí. Tí táwọn ogun tí a lè fojú rí ní ká sọ ni. Amen. Gbogbo àwọn ọmọ tẹnumọ́ sẹ́ni bá ṣe wáyé kìí ṣe ìdùnnú àwọn kan ní kí wọ́n mọ rí wa pé a wà ní ipò tí a wà. Ṣùgbọ́n kí ló dé tó jẹ́ wípé wọn ò fi rí wa yín lọ́rùn kìí ṣe nítorí nǹkan méjì, nítorí pé Ọlọ́run lọ́ba tó ń jẹ́ agbára fún wa ni. So kẹ́lẹ́ bá mọ̀ wípé oore tọ́lọ̀ ń ṣe fún wa ọ̀pọ̀ ẹ̀gbọ́n tó wí ni nínú ìwé mímọ́ ó ní bóyá ìgbé sọ ní pé kí ni orin tí Ọlọ́run bá lè sí wa lójú inú láti fojú rí ogun tí ń jà fún wa, àwa gàgà sọ wípé ilé ayé yẹn àfẹ́gbé bẹ́ẹ̀ mọ́. Amen. Kí ló bá tó fi rí bẹ́ẹ̀? Nítorí pé àwọn nǹkan púpọ̀ ní Ọlọ́run jà tí ń ṣẹ́gun fún wa lé lórí. Ìjọ pé táwọn náà bá fojú rí a sọ wípé ṣé ogun náà lọ pọ̀ tó báyìí? Kí ló dé? So ilé ayé kò ní ṣe kí ni, kò ní wúwà gbé mọ́. Èpètè nígbà tí mo wà lẹ́yìn ní ogun fi pọ̀ tó báyìí, ṣùgbọ́n Ọlọ́run ò fààyè gbà kí àwọn ogun wọ̀nyí kí ó ṣe kí ni kọjá wa. Ó ń ṣẹ́gun fún wa láti pé ká fojú rí. Àwọn ẹ̀rùnrún ogun là ń rí táwọn sọ wípé ogun yìí ti pọ̀ jù, wàhálà ti pọ̀ jù. Tó bá fi ogun odidi ogun gẹ́gẹ́ hàn wá, àwa gẹ́gẹ́ sọ wípé ti dá àgbèrè ayé mọ́. So oore Ọlọ́run ṣe nínú ayé wa ọ̀pọ̀ kò ló ń kà. So ẹ jẹ́ ká jẹ́ ni tó yin Ọlọ́run lógo nígbà gbogbo lọ́pọ̀lọpọ̀. Èyí ló jẹ́ kí n wu ẹsẹ̀ pé kó wú mi lórí ní èmi yóò kọrin sí Olúwa. Ẹ jẹ́ ká kọrin ká ti yin Ọlọ́run lógo.
ẹ jẹ́ ká kọrin láti máa gbólúwa ga ní gbogbo gbà nítorí pé nínú yìí ni Ọlọ́run ń gbé, nínú yìí ló wà, nínú yìí ló ti ń ṣògo, nínú yìí ló ti ń sọlá, nínú yìí ló ti ń ṣiṣẹ́ ìyanu, nínú yìí ló ti ń jẹ́rìí agbára rẹ̀. Àti wípé kí ni Ọlọ́run gẹ́gẹ́ fúnra ara rẹ̀ ìyìn ni. Ìtọ́ tún wá dàbí rẹ̀ á rí pé kí ni ìyìn ló ń jẹ rẹ̀. Abájọ tó lórí ẹ fi kọrin ó lè bẹ́ẹ̀ sí pé olórí ayé bá mi lálejò bí ìtẹ̀ mo rí ẹ dáadáa. Ẹni tó bá rẹ́rìn máa fọ́ etí rẹ̀ nítorí pé bábẹ́ bó ti wí kí mọ́mọ́ tó bọ́ sáàmọ̀ ju àwọn ẹyin kan lọ. Olórí ayé bá mi lálejò kí ni máa fi ṣàlejò, àṣẹ̀dá ayé bá mi lálejò kí ni máa fi ṣàlejò, bí mo gúnyán kò ní jẹ́ o, bí mo roka kò ní jẹ́ o, bí mo ròfọ́ kò ní jẹ́ o, bí mo ròkọ kò ní mú o, bí mo tẹ̀bà kò ní jẹ́ o, bí mo ṣeṣu kò ní jẹ́ o. Ẹ gbà mí kí ni mo lè fún, ẹ bá mi wá oúnjẹ àlejò. Kí ni oúnjẹ àlejò rẹ̀? Bàjẹ́ ẹbọ pẹ́ mi mọ̀ rẹ́ o bàbá. Orin ló ń jẹ ọpẹ́ rẹ̀, ìyìn ló ń jẹ ọpẹ́ rẹ̀. Orin, ìyìn, orin ọpẹ́ ló ń jẹ ọpẹ́ rẹ̀. Amen. So ẹ jẹ́ ká máa fi fún lójoojúmọ́. Nígbà tí gbogbo kan bá lé koko tó bá sún kan ògiri tí ò síbi tó fẹ́ yà sí mọ́, tó ọmọ kan tó lè ṣe mọ́, wo má da ọpọlọ rẹ láàmú, má mú ọkàn rẹ gbóná, fira rẹ lọ́kàn balẹ̀, wá orin ìyìn tó dúró re, wá orin ọpẹ́ tó dúró re. Tó bá sì ṣe tó bá nílù wá múlù jáde kó tó lùlù sí, kó bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run yẹn, kó bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn, kó bẹ̀rẹ̀ sí jó, kó bẹ̀rẹ̀ sí yọ̀ níwájú Ọlọ́run. Ìdí ẹ̀dùn bàbá sọ fún yín pé ẹ lọ kọ́ ijó, ẹ lọ kọ́ ijó. Tẹ́ ẹ bá ń kọrin ẹ wá dóbi wá àwo kan. Tí ẹ bá ń kọrin èèyàn máa ń jó, èèyàn máa ń yọ̀, èèyàn máa ń fi ẹ̀rín àti ọ̀yàyà kọrin yìí sí Ọlọ́run ni. Ṣùgbọ́n èké ṣe èyí náà nígbà tí ẹ mọ jójó, mo sì ti bá tì ní kẹ́ ẹ mú wá kẹ́ ẹ sanwó fún mi kí n fi kọ́ yín níjó, ẹ ní mú wá, sọ tèmi náà sì lè kọ́ yín lọ́fẹ̀ẹ́. Amen. So ẹni tó bá fẹ́ mọ jójó kó mú wá máa kọ́. Amen. So má jẹ́ kí ìdojúkọ tó dojúkọ àbí wàhálà tí ó dé bá ayé rẹ àbí ìlàkọjá rẹ kó gba ayọ̀ lọ lọ́wọ́ rẹ. Tó bá ti rí pé wàhálà yẹn ti fẹ́ mú olómi jẹ́ kó ti fẹ́ gba ayọ̀ lọ́wọ́ rẹ, wá orin ọpẹ́, orin ìyìn tó dúró re, bẹ̀rẹ̀ sí ní kọ, bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run lógo. Gbàgbé wípé ọ̀ ń bẹ nínú ayé, ó sì rí wípé kò ní pẹ́ kò ní jìnnà. Wọ́n gẹ́gẹ́ ó tiẹ̀ ní mọ́ ìgbà náà ètí ìṣòro tó dojúkọ yẹn onímọ̀gbà tó fò lọ. Sátánì ní bẹ nídìí rẹ̀. Ta ni mo ní bẹ́ẹ̀dì rẹ̀? Sátánì ní bẹ nídìí wípé kí èèyàn wà nínú ìbànújẹ́. So ó sì mọ̀ pé kò sọ́nà méjì tó lè gbà múyàn wọnú ìbànújẹ́ lọ bí kò ṣe wípé kó fọwọ́ kan nǹkan tó jẹ́ nǹkan tí mú ènìyàn dùn. Ọmọ pé kò sọ́nà méjì láti fi múyàn wà nínú ìbànújẹ́ ju wípé kéde kó gba nǹkan tó ṣe iyebíye fún ènìyàn kò ní ọwọ́ ènìyàn. Ìtòsí tún dàbí rẹ̀ òun ni wípé kí ni kó mọ fi nǹkan pọ́nyàn lójú. Amen. Ó fẹ́ràn kó mọ fi nǹkan pọ́n, ó ti mọ̀ pé nípa fífi nǹkan pọ́nyàn lójú ibẹ̀ lòun ti lè mú ìbànújẹ́ wọnú ayé ènìyàn. Mẹ́ kí ló ti fi mú ìbànújẹ́ wọnú ayé ènìyàn? Kí ló tó fẹ́ kó mọ bàyàn nínú jẹ́? Sátánì. Kò sí nǹkan méjì tó fà tí ó fi mọ́ bàyàn nínú jẹ́, nítorí pé ó fẹ́ kéèyàn kúrò níwájú Ọlọ́run. Ó ti mọ̀ pé níwọ̀n bá tó bá wà níwájú Ọlọ́run ní gbogbo gbà, níwọ̀n bá tó bá sì ń rìn pẹ̀lú Ọlọ́run, níwọ̀n bá tó bá sì tún wà nínú ìfẹ́ Ọlọ́run, òun ò ní pàtà agbára kankan lórí ayé rẹ̀. Òun ò lè ṣògo lórí ayé rẹ̀, òun ò lè mú ọ, òun ò lè fi ọ́ dára tó bá wù ọ́, òun sì ní òun fẹ́ mọ fi ọ́ dára tó bá wù ọ́ ni. Ó fẹ́ bà ayé rẹ̀ jẹ́, ó fẹ́ kó sọ ìjọba ọ̀run nù. Amen. Ó fẹ́ kó ṣe kí ni? Ó fẹ́ kó sọ ìjọba ọ̀run nù. So ọ̀nà kan tó sì lè gbà fi mú ọ̀sọ̀ ìjọba ọ̀run ni wípé kó mú ìbànújẹ́ wọnú ọkàn rẹ̀, kí ìbànújẹ́ yẹn kó wá lágbádé bí wípé ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí ò dá sí Ọlọ́run. Ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àbùkù sí Ọlọ́run, ó bẹ̀rẹ̀ sí rorò tí ò dá nínú ọkàn rẹ̀, ó bẹ̀rẹ̀ sí wá ọ̀nà àti mọ gbégbèsè tí kò dá.
ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo ti kíyèsára nìyí tó jẹ́ pé nígbà tí wọ́n bá ń la ìṣòro àbí wàhálà ìdààmú kan kọjá wọ́n wá sọ wípé ọ̀nà àbáyọ sí ìṣòro wọn láti má ronú láti má ṣe wàhálà òun ní pé kí ni kí wọ́n lọ mọ mutí. Ibi tí táyì máa ń gbà wọlé mi ń gbà sórí ìtò òun rò yẹn wọ́n lọ mú ìgò bíi mélòó kan tó láti mú ìgò bíi mélòó kan rí pé ó gbàgbé gbogbo ìrònú rẹ̀. Ẹ sọ fún mi ṣé nígbà tí ọtí bá dá lójú rẹ̀ ṣé kò ní rántí ìṣòro tán là kọjá. Ibi tẹ́lẹ̀ mi ò ti gbé kí ìsara nu pé Sátánì kàn tán wọn láti bá ayé wọn jẹ́ láti mú wọn ṣubú níwájú Ọlọ́run ni. Ẹlòmíì Sátánì bọ́ ń ta ẹlòmíì láti mọ̀ sọ pé ilé ìwé nǹkan bíi ṣé tó ń banújẹ́ lé lórí ni ọ̀nà àbáyọ ń bẹ̀ yọ àmọ́ júwe ọ̀nà ìparun fún yẹn ni pé kọ́ mọ̀ sọ pé Ọlọ́run ọ̀kọ́ àjò kọ́ mọ̀ lọ síbi tí èèyàn kan lọ kọ́ mọ̀ tọ́jú bọ̀ tí èèyàn kan tọ́jú bọ̀ wọ́n á lọ mọ̀ gbé ìgbẹ́ ẹran ìgbẹ́ màlúù ìgbẹ́ olóńgbò àti bẹ́ẹ̀ tí ń pè aláǹgbà gbogbo wọ́n mọ̀ mísì gbogbo ìpapọ̀ fún wọ́n mọ̀ sọ pé kọ́ lọ mọ̀ fi wẹ̀ àbí kọ́ lọ mọ̀ jẹ àbí kọ́ lọ mọ̀ lá ìgbé tó bá ti ṣe gbogbo kan wọ̀nyí gbogbo kan ó padà bọ̀ sípò fún láì mọ̀ pé wọ́n tó lọ torí rẹ̀ bọnú wàhálà tó tún ju wàhálà tó wà lọ. So Sátánì ìmọ̀ mú ìbànújẹ́ wọnú ayé nìyẹn kó lè bá àríyàn tàn jẹ láti mú kó níwájú Ọlọ́run. So tí ìṣòro àti wàhálà bá ti dé tó bá ti rí gbọ́ bá ti fẹ́ ga ju ẹ̀mí rẹ lọ wá orin ọpẹ́ àti orin yìn. Ẹ̀gbọ́n tó ní ó ní èmi ò kọrin sí Olúwa nítorí tí ó ṣeun púpọ̀ fún mi. Nígbà tí ọkọ yìí a rí wípé ìlàkọjá kan bẹ tí Dáfídì ń làkọjá nígbà náà kí ìlàkọjá ẹgbọ́n ni ó ní ìwọ ó ti gbàgbé mi pẹ́ tó Olúwa láíláí ìwọ ó ti pa ojú rẹ mọ́ pẹ́ tó kúrò lára mi ṣẹ́tìrì yẹn pé ọ wà ní àkókò kan tí ń la ìṣòro kọjá tọ́jà bẹ ni wípé Ọlọ́run ti pa tí Ọlọ́run ti kọ̀ sílẹ̀ àkókò yẹn lọ wá sọ wípé èmi ò mọ kọrin yìí olùpẹ yẹn ni pé lábẹ́ bó ti wù kí ìṣòro yẹn kó pọ̀ tó lábẹ́ bó ti wù kí ìnira yẹn kó pọ̀ tó lábẹ́ bó ti wù kí ìdààmú yẹn kó pọ̀ tó lábẹ́ bó ti wù kí ìwọ Ọlọ́run kó kọ̀yìn sí mi tó lábẹ́ bó ti wù kí ìwọ Ọlọ́run kó gbàgbé mi pẹ́ tó èmi ò mọ̀ ṣe kí ni èmi ò mọ̀ yìn ọ́ ìwọ Ọlọ́run mi èmi ò mọ̀ kọrin yìn orin ọpẹ́ sí ìwọ Ọlọ́run ní gbogbo gbà á rí pé eléyìí ni Dáfídì ṣe ní gbogbo ọjọ́ ayé rẹ̀ láti mọ̀ yìn Ọlọ́run lábẹ́ kò sí ìṣòro tí Dáfídì lè mọ̀ là kọjá kò sí ogun tó lè mọ̀ wá tó lè dojúkọ Dáfídì ohun tí mo sì náà ni wípé ìmọ̀ kọrin ọpẹ́ àtòrìyìn sí Ọlọ́run amen. Gbogbo yòówù kò tó lè mọ̀ là kọjá ohun yòówù kò lè mọ̀ dé bá ọ ohun kò tó lè mọ̀ ṣẹlẹ̀ sí ọ àti èmi àti ìwọ ẹnì kọ̀ọ̀kan wa ọ̀nà àbáyọ ṣoṣo tí ó kù wá kù òun náà ni wípé kí ni ká mọ̀ kọrin yìn ká mọ̀ kọrin ọpẹ́ sọ́lọ́run nígbà tá a bá rí wípé kí ni àti gbàdúrà àárọ̀ náà àbáyọ àti ìròsọ́tún àti ìròsósí àti ìròsókè àti ìròsáré kò tún náà báyọ wo mọ́ dá ìlànà láti mọ́ sọ pé ọmọ sáré tó ènìyàn lọ ènìyàn tó ń tọ̀ lọ tó ń sáré lọ bá kíjókíjó yẹn wọ́n tún mọ́ dákún sòrò rẹ ní number 1 number 2 wọ́n mọ̀ fi ọ́ ṣẹlẹ́yà ni wọ́n mọ̀ fi ọ́ ṣẹ̀sìn ni wọn ò sí tàti ràn lọ́wọ́ wọn ò sì ṣe tàti fi Ọlọ́run lẹ̀ wọ́n tún mọ́ dákún sòrò tó lé ni. So Ọlọ́run yẹn ni kò dojúkọ kọ́ wa mọ ìyẹn kọ́ mọ gbéga aláìsí mẹ́ta lásán rẹ̀ bó bá sì yín yẹn kọ́ wa mọ bèrè ọ̀nà àbáyọ wípé kọ́ wa tọ́ sọ́nà kọ́ wa fi ọ̀nà hàn olùkọ́ tó bá sì ń ṣe léyìí Ọlọ́run padà wá sí kíni yóò padà wá bọ̀ yóò sọ fún wípé ọmọ mi gbégbèsè báyìí tó bá ti gbégbèsè yẹn ó sì rí wípé kíni ọ̀nà àbáyọ bàdé yóò sọ fún wípé lọ bá ẹni báyìí ẹni tó bá wá darí ẹ lọ sọ́dọ̀ wípé kọ́ lọ bá yẹn táyé pé ní ọlọ́ba ó rí wípé ọ̀rọ̀ ayé rẹ̀ ló rújútù nítorí pé kíni òun nìkan ṣoṣo ló mọ ẹni tí ń ṣe áńgẹ́lì rẹ̀ amen òun ló mọ ẹni tí òun rán sí ọ òun ló mọ ẹni tí òun yàn gẹ́gẹ́ bí alátìlẹ́yìn rẹ̀ láti ṣe oníwà òun nìkan ló mọ ẹni tí òun rán sí ọ gẹ́gẹ́ bí olóore aláàánú àti ìrànlọ́wọ́ láti bí mímọ́ wá fún ọ kò sẹ́nìkan tó lè fọwọ́ gbẹ́yà wípé òun mọ ta lẹni náà tí Ọlọ́run rán sí òun láti bí mímọ́ wá àbí ẹni tó rán sí láti ṣí oníwà láti jẹ́ alátìlẹ́yìn rẹ̀ àti olùrànlọ́wọ́ àti alágbárùkùtì. So ìdí tó fi jẹ́ pé ó ṣe pàtàkì láti mọ gbégbé ayé tó dára àti gbé ayé mímọ́ kó bàjẹ́ wípé ọ wà níwájú ẹni tọ́lọ́run rán sí ọ tọ́lọ́ mọ sí ìwà wò àbí níwájú alátìlẹ́yìn rẹ̀ ẹni tọ́lọ́run rán sí láti ṣí oníwà tuntun lọ́mọ sí ìwà wò ní orúkọ Jésù Kristi agbára tí mọ́lẹ̀ ṣe wà wò Ọlọ́run yóò gbé wọ̀ wá. Àwọn inú orí yìí lọ òní àyìn Ọlọ́run lógo torí ni lọ́la náà àtúnyìn Ọlọ́run lógo àgbàdua o ṣùgbọ́n a ṣe kí ni àyìn Ọlọ́run lógo lọ́pọ̀lọpọ̀ àjò
á kọrin á pàtẹ́wọ́ bọ́ bá ṣe mọ́kọ sí ni ó kọ́ ṣùgbọ́n rí wípé kí ni ó fi ayọ̀ àti dúdú ó fi yin Ọlọ́run lógo òní àtọ̀la a fẹ́ yin Ọlọ́run lógo ni lẹ́yìn rẹ̀ a wá gbàdúrà a béèrè fún agbára a sì tún fi ìrìn àjò wa yòókù a fi lé Ọlọ́run lọ́wọ́ ẹ jẹ́ ká ti dé láti yin Ọlọ́run lógo. Ọlọ́run dáadáa lọ́lọ́run mi Ọlọ́run dáadáa lọ́lọ́run mi ó ṣe mí dáadáa ó hùwà dáadáa tì mí Ọlọ́run dáadáa lọ́lọ́run mi ìwọ ńkọ́. Ọlọ́run mi Ọlọ́run dáadáa Ọlọ́run mi ó ṣe mí dáadáa ó hùwà dáadáa tì mí Ọlọ́run dáadáa Ọlọ́run mi. Ọlọ́run dáadáa o lọ́lọ́run mi o Ọlọ́run dáadáa lẹ́lẹ́dàá mi ó ṣe mí dáadáa o ó hùwà dáadáa sí mi Ọlọ́run dáadáa lọ́lọ́run mi ìwọ ńkọ́. Ọlọ́run dáadáa Ọlọ́run mi Ọlọ́run dáadáa Ọlọ́run mi ó ṣe mí dáadáa ó hùwà dáadáa sí mi Ọlọ́run dáadáa Ọlọ́run mi. Ìwọ lolúwa Olúwa ìwọ lolúwa ìwọ lolúwa Olúwa ìwọ lolúwa ìwọ lolúwa ìbẹ̀rẹ̀ àtòpin ìwọ lolúwa Olúwa ìbẹ̀rẹ̀ àtòpin ìwọ ni Ìwọ lolúwa ìwọ lolúwa Olúwa àwọn olúwa ìwọ lolúwa ìwọ lolúwa Ọlọ́run àwọn ọlọ́run ìwọ lolúwa ìbẹ̀rẹ̀ àtòpin ìwọ lolúwa wa ìbẹ̀rẹ̀ àtòpin. ìwọ lẹ́lẹ́dàá wa àtòbíjó tó gbà wàhálà ìwọ lẹ́lẹ́dàá wa àtòbíjó tó gbà wàhálà ìwọ ló ṣe wá lógo lójoojúmọ́ ìwọ ló ń dá wa láre nígbà gbogbo ìwọ ni ó Ìwọ lolúwa ìwọ lolúwa Olúwa àwọn olúwa ìwọ lolúwa àtóbi jù bàbá àgbà ó ayérayé ó àtòpin ó Olúwa ó. Ọwọ́ agbára rẹ ló di wá mú tó gbé wá ga. Ọwọ́ ọ̀tún agbára rẹ ló di wá mú tó gbé wá lékè. Ọwọ́ agbára rẹ ló fi yọ wá nínú ẹ̀rọ̀fọ̀. Ọwọ́ agbára rẹ ló fi mú wa jókòó láàfin ọba ó ṣe Ọlọ́run wa. Àmọ́ lóore ayérayé bàbá àgbà ó Olúwa ó àtòpin ó. Ẹ bá mi Olúwa ó hallelujah. Ẹ
ẹni bá mo rí Jésù kó bá mi gbéga o. Ẹ bá mi yin Olúwa o, hallelujah. Ẹni bá mo rí Jésù kó bá mi gbéga. Ẹni bá mo rí rẹ̀ kó bá mi gbéga o. Ẹni bá mo rí rẹ̀ kó bá mi gbéga o. Ẹ bá mi yin Olúwa o, hallelujah. Ẹni bá mo rí Jésù kó bá mi gbéga. Ẹ bá mi yin Olúwa o, hallelujah, hallelujah. Ó gbéga ijó rẹ̀ dà. Ẹni bá mo rí Jésù kó bá mi gbéga. Òun ló pa wá mọ́ nígbà gbogbo. Òun ló sọ wá nígbà táwa hàn run. Ó ń fẹ́ ṣe wálé ọ̀nà lójoojúmọ́. Kò dá wa dá ohun kankan nígbà gbogbo. Ẹ jẹ́ ká fayọ̀ yìn Bàbá lógo. Ẹni tó pèsè fún wa ní wa. Ó ń bọ́ wa, ó ń yọ wa, ó tọ́jú wa. Ó fún wa lálàáfíà tó ga jùlọ. Ẹ bá mi yin Olúwa o, hallelujah. Ẹ gbéga hallelujah. Ó bá mi gbéga o. Ó fẹ́ mi yeye, ó pẹ́ tí mo ti mọ̀. Ó fẹ́ mi o. Ó fẹ́ mi yeye, ó pẹ́ tí mo ti mọ̀. Ó fẹ́ mi o. Ó fẹ́ mi o. Ó fẹ́ mi yeye, mo ti ó fẹ́ mi o. Èmi kò ní ṣàìṣọpẹ́. Èmi kò ní ṣàìṣọpẹ́. F'oore tí Jésù ṣe fún mi. Èmi kò ní ṣàìṣọpẹ́. Ọpẹ́ o. Ọpẹ́ ńlá rẹ̀ tó ga. Èmi kò ní ṣàìṣọpẹ́ o. Èmi kò ní ṣàìṣọpẹ́. F'oore tí Bàbá ṣe fún mi. Èmi kò ní ṣàìṣọpẹ́. Ọpẹ́ ńlá, ọpẹ́ tó ga o. Ọ̀tá dìde ogun, òun ló ṣẹ́gun o. Ó bá mi lágbà tán kúrò lọ́wọ́ gbogbo ọ̀tá. Ó ṣe Bàbá. Ọpẹ́ tó ga o. Oore ńlá tí Jésù ṣe fún mi. Ìgbìmọ̀ ìdìdí wọ́n dìde láti jẹ mí. Ọlọ́run jà fún mi níwájú gbogbo àwọn ìgbìmọ̀dì. Ó ṣe Bàbá. Ọpẹ́ tó ga. Gbogbo eégún ìdílé, gbogbo májẹ̀mú ìran, ní Jésù fi ẹ̀jẹ̀
rẹ̀ bà jẹ́ pátápátá o láì kù síbi kan. Wòmínà sọ̀rí mi o sọ̀rí mi dáadáa wòmínà bí mo ṣe fẹ̀gbẹ́ yín bàbá wòmínà bí mo ṣe fẹ̀gbẹ́ yín Jésù o orúkọ Jésù láyé mi ò dùn jóyìn lọ. Bí mo ṣe fẹ̀gbẹ́ yín bàbá wòmínà bí mo ṣe fẹ̀gbẹ́ yín Jésù orúkọ Jésù láyé mi ò dùn jóyìn lọ. Wòmínà bí mo ṣe fẹ̀gbẹ́ yín bàbá o wòmínà bí mo ṣe fẹ̀gbẹ́ yín Jésù o orúkọ Jésù láyé mi ò dùn jóyìn lọ. Bí mo ṣe fẹ̀gbẹ́ yín bàbá o bí mo ṣe fẹ̀gbẹ́ yín Jésù orúkọ Jésù láyé mi ò dùn jóyìn lọ. Ó ga o ó tóbi ó ga Ìdùmarè ga jù ayé lọ. Ó tóbi ó ga Ìdùmarè ga jù ayé lọ. Ta ló dàbí Ọlọ́run mi? Ta ló dàbí Ọlọ́run mi? Ta ló dàbí Ọlọ́run alágbára tó ṣèlérí tó múlérí ṣẹ? Ta ló dàbí ọba àwọn ọba Olúwa àwọn olúwa ta ló dàbí Ọlọ́run wa o? Ta ló dàbí Ọlọ́run wa? Ta ló dàbí Ọlọ́run ẹlẹ́dàá wa tó ń tì wá lẹ́yìn lójoojúmọ́? Ta ló dàbí ọba àwọn ọba ológo tó ní ògo? Gbogbo ògo Jésù mi o tìrẹ ni, gbà gbogbo ògo Jésù mi o tìrẹ ni, gbà gbogbo ògo Jésù mi o tìrẹ ni, gbà gbogbo ògo Jésù mi o tìrẹ ni. Ká tó dá ayé ni wọ́n ti wà, ká tó dá ọ̀run ló ti ń jọba. Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Gbà gbogbo ògo Jésù mi o tìrẹ ni bàbá o àtóbi jù o. Agbára rẹ ló ń ṣe bẹ̀bẹ̀, orúkọ rẹ ló ń gbà wá là, oore ọ̀fẹ́ rẹ ló fi ń dá wa láre, àánú rẹ o ló fi ń gbé wa ró. Ọpẹ́lọpẹ́ rẹ nínú ayé wa, ọpẹ́lọpẹ́ rẹ lórí ayé wa. Ayé yìí bá ti ṣe wá sí báṣubú, àmọ́ lóore Ọlọ́run wa. Gbà gbogbo ògo ọba àwọn ọba Jésù mi o tìrẹ ni o. Ọlọ́run ìyanu Jésù mi o ẹni. A mọ rírì rẹ nínú ayé wa, a mọ rírì rẹ
pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ lójoojúmọ́ o ló bá wa sọ̀rọ̀ ó fi ìfẹ́ rẹ̀ hàn sí wa nígbà gbogbo ó fẹ́ ṣẹ́ wa ní ọ̀nà òun kọ́ wa o ó ń darí wa lójoojúmọ́ ó kò fi wá sílẹ̀ ní àwa nìkan nínú ohun gbogbo tí a bá ṣe gbogbo Ọlọ́run wa Jésù mi o ìwọ ló ní ògo àwa gbé ọ̀gá Jésù mi o tìrẹ ni. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ nítorí pé tìrẹ ní í ṣe fún títóbi rẹ nínú ayé mi fún jẹ́rìí wà láì rẹ nínú ayé mi àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún títóbi rẹ nínú ayé mi fún jẹ́rìí gbára rẹ nínú ayé mi nítorí pé ìwọ lọba tó ń dá mi láre tó ṣe tèmi ní àṣẹ pé ìwọ lọba tó ń sọ̀rọ̀ mi dayọ̀ ògo ìyàn látọpẹ́ ní forúkọ rẹ ọpẹ́ ìyàn àtọwọ́ ní forúkọ rẹ àjùlọ bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gbọ́ ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gbọ́ ọpẹ́ Olúwa gba ẹ̀yìn mo gbé ọ̀gá mo yàn lógo Ọlọ́run ayérayé ẹ̀mí àwọn wòlíì ògo lórí orúkọ rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run àánú ni mo béèrè fún ọ̀yà dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ní gbogbo orí kọjá ẹ̀ṣẹ̀ mi nù sọ mí di mímọ́ pẹ̀lú agbára rẹ àti ẹ̀jẹ̀ Jésù Kristi àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé Ọlọ́run ọ̀gá ògo mo béèrè fún àánú bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi ní gbogbo orí kọjá ẹ̀ṣẹ̀ mi nù ọ̀yà sọ mí di mímọ́ nípa agbára rẹ sọ mí di mímọ́ nípa àánú rẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀yà fi gbogbo ìṣàkóso ẹ̀ṣẹ̀ mi náà ká sọ mí di mímọ́ fẹ́ àánú rẹ dá mi láre ká ṣe bí ògo àánú ni mo béèrè fún Ọlọ́run ayérayé bàbá ní orúkọ Jésù ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù adé ẹnuṣẹ́ ọ̀yà káwọ́ méjèèjì sókè kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Ọlọ́run mo béèrè fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mi ò fi lè mọ yìn ọ́ nígbà gbogbo ní gbogbo ọjọ́ ayé mi èyí tí mi ò fi lè mọ kọrin ọpẹ́ ní ògo sí Ọlọ́run alààyè nípòkípò yòówù kó kí n lè wà àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ ọ̀yà gbé wọ̀ mí lójijì ọ̀yà kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ rẹ kọ́ mi fún agbára rẹ kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ rẹ kọ́ mi fún agbára rẹ èyí tèmi fi lè mọ yìn ọ́ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní olókòwò kí n lè wà ayérayé kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ ọ̀yà kọ́ mi fún agbára rẹ ọ̀yà kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ rẹ ọ̀yà kọ́ mi fún agbára rẹ àyè tèmi fi mọ yọ̀ ní gbogbo ọjọ́ ayé mi èyí tèmi fi mọ kọ́ ọ́ lọ́pọ̀ orin yìí sí wọ́lọ́ ní gbogbo ọjọ́ ayé mi nẹ́ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún bàbá ọ̀yà gbé wọ̀ mí ọ̀yà kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ ọ̀yà kọ́ mi fún agbára ọ̀yà kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ rẹ agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. àtúnlọ nígbà kejì káwọ́ méjèèjì sókè Olúwa kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ rẹ ẹgbọ́n tó lórí yẹn sọ ni ó ní ipòkípò kí lè dé àyèkáyè kémi lè wà ògo ìyìn ọlá ní fún ọ Olúwa ipòkípò kí lè dé àyèkáyè kí lè wà ògo ìyìn ọlá ní fún ọ Mẹ́sáyà. láì sí agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè nínú ayé ènìyàn láì tẹ́ pé èèyàn bá kún fún agbára Ọlọ́run alààyè ìmọ̀ ṣòro fún ènìyàn láti yin Ọlọ́run lógo nígbà tí ìṣòro bá dé ìṣòro ò tí ì dojú ẹ̀ ni ẹ̀kọ́ sọ wípé mo ń yìn Ọlọ́run lógo àwọn kan bẹ́tẹ́ rí wípé wọ́n kò níwájú Ọlọ́run sẹ́yìn àwọn tí Sátánì rí tàn jẹ láti kò níwájú nígbà tí ìṣòro dé kì í ṣẹ̀bi wọn o agbára ni ò sí nínú ayé wọn àwọn tí Sátánì rí tàn jẹ láti lọ mọ mutí nítorí pé ìṣòro wà ní ayé wọn tí wọ́n ń ronú kì í ṣẹ̀bi wọn agbára ni ò sí nínú ayé wọn tá agbára Ọlọ́run bá bẹnu ayé tí èmi má bá bẹnu ayé wọn èso lórí wọn tàn jẹ lọ sí lọtí ẹ̀sùn olórí wọn tẹ̀jẹ́ lọ sílẹ̀ aláwọ̀ bí lóníṣègùn àbí lọ́dọ̀ àwọn wòlíì èké láti lọ́mọ ṣe kíni láti lọ́mọ pawọ́dà láti lọ́mọ sọ wípé Ọlọ́run kájú iye wọn ó ṣì wípé kíni kò sí ìṣòro yòówù kó òkú lè dé Ọlọ́run ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ipòkípò tẹ bá bára yín ẹ mọ̀ yín òun amen. so ohun tí wọ́n sọ fún wa ni wípé kíni béèrè fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ yẹn dáradára so òun ni ọmọ jẹ́ agbára rẹ nígbà gbogbo ní ọjọ́ gbogbo láti lè mọ ìyìn Ọlọ́run lógo láti lè mọ kọrin ọpẹ́ orin yìí sí Ọlọ́run níbikíbi tí ọba wà àti ní gbogbo tó bá bára rẹ so káwọ́ méjèèjì sókè porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ
ayérayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tó jẹ́ wípé láì sinmi àti ní àṣà rẹ̀ èmi ó jẹ́ ẹni tí ó ń kọ́ orin yẹn orin ọpẹ́ orin ògo sí Ọlọ́run nígbà gbogbo àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ó yá gbé wọ̀ mí lódìdí ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ bàbá ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ lẹ́dà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ológo jùlọ èyí tó yẹ pé ní gbogbo ọjọ́ ayé mi níbi ó kó òkú ilé jẹ́ mo rí ìyẹn orin ọpẹ́ àní kò ní wọ́n lẹ́nu mi kò ní wọ́n nínú ọkàn mi kò ní wọ́n nínú èrò mi àní gbogbo èrò mi gbogbo ọ̀rọ̀ mi gbogbo ọpọlọ mi àní kìkì orin yẹn orin ọpẹ́ orin ògo ní ọmọ jẹ́ síwọ́ fún Ọlọ́run àlàyé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún ó yá gbé wọ̀ mí lódìdí kọ́ mi fún ẹ̀mí àti agbára lódìdí ó yá kọ́ mi fún ẹ̀mí àti agbára lódìdí àyìn láti mọ kọ́ orin ọpẹ́ orin ìrònú ògo sí Ọlọ́run àlàyé níbi gbogbo láyé àti nínú mi gbogbo àti nínú gbogbo yìí ògùn lè wà agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹgbọ́n tí olórin yẹn tún sọ ó ní ayé mi yìn ọ́ lógo bàbá ọkàn mi gbé ọ̀gá o bàbá ayé mi yìn ọ́ lógo bàbá ọkàn mi gbé ọ̀gá o bàbá ọba tó fìdí ayé sọlẹ̀ lórí òkun ọkàn mi gbé ọ̀gá o bàbá sórí kí ọkàn rẹ ayé rẹ kó tó lè mọ iye Ọlọ́run lógo o gbọ́dọ̀ kún fún agbára ẹ̀mí mímọ́ nítorí pé nígbà tó bá kún fún agbára àti ẹ̀mí mímọ́ Ọlọ́run àlàyé ìgbà yìí ni ayé rẹ tó mọ iye Ọlọ́run lógo níbikíbi yòówù kó wù kó lè dé láyé lọ́nà wo láyé tó mọ gbà iye Ọlọ́run lógo yẹn ni pé nípasẹ̀ tirẹ̀ táwọn èèyàn bá ti ń rí ọ àwọn èèyàn wọ́n mọ láyọ̀ àti láti yin Olúwa lógo nípasẹ̀ tirẹ̀ àwọn mìíràn wọ́n mọ kọrin ọpẹ́ sí Ọlọ́run wọ́n mọ iye Ọlọ́run lógo so ayé rẹ gbọ́dọ̀ mọ iye Ọlọ́run lógo ayé rẹ gbọ́dọ̀ mọ àwọn mìíràn iye Ọlọ́run lógo ayé rẹ ọ̀rọ̀ rẹ ìrìn rẹ èrò rẹ ìgbésẹ̀ rẹ ọ gbọ́dọ̀ mọ fún àwọn mìíràn ní àǹfààní láti ní inú dídùn àti ayọ̀ láti yin Ọlọ́run lógo so ìdí tá tó fi lọ nígbà kẹta ó béèrè fún agbára ẹ̀mí mímọ́ káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ayé mi kọ́mọ yìn ọ́ lógo nígbà gbogbo náà gbogbo níbikíbi ó kó lè dé ọ̀rọ̀ ẹnu mi ìrìn ẹsẹ̀ mi ìgbésẹ̀ mi ojú mi àní gbogbo tí wọ́n dá mọ́ mi tí mo fi ń jẹ́ nìyẹn yẹn ẹ̀yà kó jẹun tí ọmọ yìn ọ́ lógo láì sí mẹ́ta sáré ọwọ́ rẹ lókè dà orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ayé mi fi mọ yàn ológo ọ̀rọ̀ mi èrò mi ìrìn mi ìgbésẹ̀ mi àníyàn fi mọ kọ́rin ògo rẹ̀ ìṣíwọ̀ Ọlọ́run àlàyé ayé Ọlọ́run ayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára agbára àti òkè wá ẹ̀mí mímọ́ àti òkè wá èmi àti òkè wá Olúwa gbé wọ̀ mi ó yá fi kódò mi ó yá fi kódò mi èyí tí ayé mi fi mọ yàn ológo nígbà gbogbo ní ọjọ́ gbogbo èyí tí ọ̀rọ̀ mi èrò mi ìrìn mi fi mọ yàn ológo nígbà gbogbo ní ọjọ́ gbogbo èyí tí àwọn ènìyàn àti ọmọ tí ó pàṣẹ mi yẹ orúkọ gbogbo rẹ̀ ga Olúwa ó yá kún mi fún ẹ̀mí mímọ́ ó yá kún mi fún agbára ó yá kún mi fún ẹ̀mí mímọ́ ó yá kún mi fún agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù à ń lọ nígbà kẹrin Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ó sọ ayé mi di ayé tí tó mú ìgbàlà wọnú ayé àwọn mìíràn Ọlọ́run kọ́ ayé mi fún ẹ̀mí mímọ́ àti agbára kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ó sọ ayé mi di ayé tí mú ayọ̀ àti ìgbàlà wọnú ayé àwọn mìíràn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹlẹ́dàá mo béèrè fún ẹ̀mí mímọ́ ìmísí àti agbára rẹ̀ ó yá kún mi fún agbára rẹ̀ kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ kún mi fún agbára rẹ̀ kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ èyí tí ó sọ ayé mi ayé tí mú ayọ̀ àti ìdùnnú àti àlàáfíà wọnú ayé àwọn mìíràn iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún ọmọ iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún Ọlọ́run ẹ̀mí mímọ́ láti ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ ó yá kún mi fún agbára rẹ̀ ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ ó yá kún mi fún agbára rẹ̀ èyí tí ó mú kí ayé mi àríkọ́mọ mú ayọ̀ ìgbàlà wọnú ayé àwọn mìíràn tí ó mú kí ayé mi àríkọ́mọ mú ìdùnnú wọnú ayé àwọn mìíràn tí ó mú kí ayé mi kọ́mọ sọ àbílẹ̀ tí ó mọ kọ́ ní ògo ní sí Ọlọ́run àlàyé Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ ó yá kún mi fún agbára rẹ̀ ó yá kún mi fún ẹ̀mí mímọ́ ó yá kún mi fún agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta à ń lọ nígbà karùn-ún Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ agbára rẹ̀ èyí tí ayé mi fi mọ polongo títóbi rẹ̀ wípé ìwọ ni Ọlọ́run tọ́tọ́tọ́ yẹ láti mọ yìí nígbà gbogbo Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ayé mi yóò fi mọ polongo
títóbi rẹ wípé ìwọ nìkan ni Ọlọ́run tó yẹ tó tọ́ sí láti mọ̀ yìn nígbà gbogbo lọ́jọ́ gbogbo láì sinmi àti ní àìsàn rẹ̀. Káwọ́ méjèèjì sókè kó gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ agbára rẹ̀ èyí tí ayé mi yóò fi mọ polongo títóbi rẹ fún gbogbo ènìyàn wípé ìwọ nìkan ló yẹ àní ìwọ nìkan ló tọ́ sí láti mọ yìn, láti mọ gbéga, láti mọ fọpẹ́ fún, láti mọ fìyìn fún nígbà gbogbo lọ́jọ́ gbogbo nínú ìrìnàjò gbogbo àìnípòkípò tó yẹ lè bára rẹ̀. Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀, Olúwa kún mi fún agbára, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀. Agbára àti dẹ́mi mímọ́ rẹ̀ ni mo béèrè fún Ọlọ́run Ẹlẹ́dàá èyí tí ayé mi ó fi mọ polongo títóbi rẹ̀ káàkiri àní mẹ́rin àgbáyé ayé àní fún gbogbo ènìyàn wípé ìwọ àdìwọ nìkan ló yẹ láti mọ yìn, láti mọ gbéga, láti mọ fọpẹ́ fún, láti mọ fìyìn fún, láti mọ fògo fún, láti mọ júbà àti láti mọ kànṣá sí. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára rẹ̀, Olúwa kún mi fún ẹ̀mí mímọ́, Olúwa kún mi fún agbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. À ń lọ nígbà kẹfà. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ọba gbogbo tí ń ṣe májẹ̀mú àti ègún àti ṣéṣù jẹ pátápátá nínú ayé mi. Ọlọ́run àní gbogbo tí ń ṣiṣẹ́ èṣù àti ègún àti májẹ̀mú rẹ̀ ayé mi kò tó gbọdọ̀ fara, ayé mi kò tó gbọdọ̀ fara hàn mọ́. Amen. Gbogbo tí ń ṣiṣẹ́ èṣù ègún àti májẹ̀mú rẹ̀ àti iṣẹ́ àwọn ẹni bíi láyé mi kò tó gbọdọ̀ ṣe kíni, kò tó gbọdọ̀ fara hàn mọ́. Kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ọba gbogbo ti ṣe májẹ̀mú àti ègún àti ṣéṣù àti sí àwọn ìka ènìyàn bíi jẹ́ pátápátá nínú ayé mi. Káwọ́ méjèèjì kọ́kọ́ gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ọba gbogbo ti ń ṣiṣẹ́ èṣù àti iṣẹ́ ègún àti májẹ̀mú ìrànjẹ pátápátá nínú ayé mi. Èyí tó pé ayé mi gbogbo ti ń ṣiṣẹ́ èṣù àti gbogbo ti ń ṣiṣẹ́ ọ̀tá àti gbogbo ti ń jẹ́ ègún àti májẹ̀mú ìran àti gbogbo tó gbọdọ̀ ráyè gba ayé mi mọ́ ayé òṣì fún ọ̀nà ayé mi mọ́ iná ẹ̀mí mímọ́ agbára rẹ̀ èyí tí ọba àwọn jẹ́ pátápátá èyí tí mo fi ń fa àwọn ayé mi ó yá gbé wò mí líle àní kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí gbogbo ti ń ṣiṣẹ́ èṣù iṣẹ́ ọ̀tá àti gbogbo ti ń ṣe májẹ̀mú àti ègún ìran àní kò fi ń fa àwọn ayé mi mọ́ sẹ́ ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ ó yá kún mi fún agbára rẹ̀ ó yá wò mí ní agbára rẹ̀ wò mí ní ẹ̀mí mímọ́ rẹ̀ ó yá kún mi fún agbára rẹ̀ kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ ó yá kún mi fún agbára rẹ̀ ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ ó yá kún mi fún agbára rẹ̀ ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè à ń lọ nígbà keje. Káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi mọ kóòrè ayọ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi èyí tí èmi ò fi mọ gbáre ní gbogbo ọ̀nà ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi. Kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi mọ kóòrè ayọ̀ ṣé ẹ mọ kóòrè ayọ̀ ẹ ti mọ tí a pè ní kóòrè ayọ̀ tí èmi ò fi mọ kóòrè ayọ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi èyí tí èmi ò fi mọ gbáre yẹ pé táwọn fi mọ fire wá mi rí táwọn sì mọ pé ọwọ́ mi ò sì mọ gbáre tí mo dẹ̀ ti ń gbóhùn rere ṣe Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi mọ kóòrè ayọ̀ tí èmi ò fi mọ gbáre tí èmi ò fi mọ wọlé tọ̀ mí wá tí èmi ò sì mọ ṣe rere láì mú ìnira kankan dání àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ó yá gbé wọ̀ mí lójijì èyí tí èmi fi mọ kóòrè ayọ̀ àrí nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní ayé mi èyí tí èmi fi mọ gba eré ayọ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi èyí tí àti mọ gbóhùn eré ayọ̀ ṣe yóò fi mọ jáṣe òrì ní ìdẹ́ra fún mi tí ó fi mú ìyàkàkàn dání. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ iná ẹ̀mí mímọ́ àti agbára Olúwa gbé wọ̀ mí lójijì àrí mo fẹ́ mọ kóòrè ayọ̀ àkóso láti mọ kóòrè ayọ̀ àkóso láti mọ gbóhùn rere ṣe ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ láti mọ kóòrè ayọ̀ àìnígbàgbọ́ ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi àìní láti mọ gbóhùn rere ayọ̀ ṣe láì mú ìnira kan dání èyí dẹ́gbà tàbí ọ̀yà gbé wọ̀ mí ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ ó yá kọ́ mi fún agbára ó yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ ó yá kọ́ mi fún agbára. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Sọ ànílọ nínú ìwé tẹ́sítẹ́rì àbí ká lọ ẹ̀yẹ ká mú ẹ̀yẹ ká gbẹ̀yọ kan ká gbẹ̀yọ kan àwa gba àdúrà bíi méjì lẹ́yìn rẹ̀ amúgbò wá sí ìdádúró fún títí ọjọ́ tòní. Ní ẹsẹ̀ kẹjọ gẹ́gẹ́ bí àṣẹ sí ni mímu ọtí náà ẹnikẹ́ni kò fi ipá múni nítorí bẹ́ẹ̀ ni ọba ti fi àṣẹ fún gbogbo àwọn olórí ilé rẹ̀ kí wọn kí ó lè ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ olúkúlùkù. Yẹn ni pé kálukú kọ́mọ mú gbogbo ẹ̀ bó bá ṣe wù
nítorí bá wù ọ́ ló ṣe kì í ṣe pé nìkan ní ọmọ ọmọ ní túláàsì láti ṣe nǹkan báyìí àbí láti ṣe nǹkan báyìí. Wo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ó yá fi ara dè mí, fi àyè gbà mí. Amen. Gbàdúrà Olúwa ṣe kí ni? Fara dè mí. Ẹ̀yin tára bá dẹ̀ ẹ̀yin táyè bá gbà òun ni mo ṣe ń tọ́ bá wù ìmọ̀ ìjẹun tó bá wù lásìkò tó wù. Amen. Òun ni mo jẹun tó bá wù lásìkò tó wù ìmọ̀ wàṣọ tó wù lásìkò tó wù. Kò sí wípé yóò mọ̀ fi túláàsì jẹ oúnjẹ kan àwọn kan bẹ oúnjẹ tí wọn ò fẹ́ jẹ ni wọ́n jẹ nítorí pé kí ni tí wọ́n bá dà wọ́n jẹ oúnjẹ yẹn ebi ọ̀pá wọn níjẹba àbí wípé wọ́n ti yó níjẹba. Ẹ̀yin kì í fún yín àpẹẹrẹ àwọn tí wọ́n lọ sájẹ́ nínú gbalẹ̀ sáré pé oúnjẹ nínú gbalẹ̀ ni wọ́n fẹ́ jẹ ni sóúnjẹ nínú gbalẹ̀ ló wù wọ́n jẹ ni. Ẹ̀yin gbọ́ mẹ́kíló tí wọ́n fi lọ jẹ nínú gbalẹ̀ nítorí pé kò sí wọn lóúnjẹ tí wọ́n jẹ kò sẹ́ni tó fún wọn lóúnjẹ kò sí owó tí wọ́n fún wọn kò sí owó tí wọ́n fi rà jẹ. Mo ti bẹ́ẹ̀ nìkan pàdé ní ọ̀nà bàǹkó mẹ́rin ní ancien route yẹn tí a bá lọ sí Yòkúbọ̀ kí n tó dé ibi tí wọ́n ti máa ń já àwọn mọ́ngòrò yẹn àwọn mọ́ngòrò tó ti bàjẹ́ tó ti jẹ́ra tí wọ́n lọ kó sínú gbàdé tí wọ́n máa dà sínú gbalẹ̀ ó ti di géńdé àgbàlagbà ó sì fò kọ́ kì í ṣe pọ́ ya wèrè o kì í ṣe pọ́ ya wèrè o ọgbàdùn wà lálàáfíà dáadáa o ó sì lọ kó sínú gbalẹ̀ mọ́ngòrò tí ó ti bàjẹ́ ní lọ sà bí ṣe ń sà náà nínú gbalẹ̀ yẹn náà ń sì ń jẹ́ níbẹ̀ lẹ́ẹ̀kan náà kì í ṣe pé ó wù ṣùgbọ́n kò sọgbọ́n tó fẹ́ dá sí ẹ wá wò ní tó bá tún jẹ́ ìbànújẹ́ fún mi jù ní wípé kí ni kò tiẹ̀ ṣe sùúrù wípé kó wọ́n tiẹ̀ kókó nù gbalẹ̀ kọ́ lọ sínú kò jẹ́ kí ló fà á wá wò mo ní bóyá ọjọ́ ti pẹ́ bóyá yóò ti tó jọ́ mẹ́ta àbíjọ́ mẹ́ta àbíjọ́ márùn-ún tí ebi ti ń pa tí òórùn jẹjẹ so ọwọ́ ti wò wípé àkókò tó ń fi lọ́mọ owó mi ibo lòun ó tẹ̀ ti ró mi gan-an ta ni ó fún un lómi tó ń fi sínú ọwọ́ ti wò pé gbogbo eléyìí ọmọ pẹ́ ọ bẹ̀rẹ̀ sí jẹ láì ronú wípé ibi tí wọ́n dà sí wọn wọ́n sọ ìgbẹ́ síbẹ̀ wọ́n sọ ìtọ̀ síbẹ̀ àti ìgbẹ́ ọmọdé àti ìgbẹ́ àgbà kò tẹ̀ ronú gbogbo eléyìí ọ bẹ̀rẹ̀ sí jẹ lójú ẹsẹ̀ nítorí pé kí ni kò sí nǹkan tó fẹ́ ṣe ó ti di nàbà túláàsì fún láti ṣe bẹ́ẹ̀ so mo fẹ́ kó gbàdúrà Olúwa fi ara dè mí tára bá di arákùnrin yẹn láyé kò ní lọ jẹ nínú gbalẹ̀ tí mọ́ngòrò bá wù jẹ ẹ tún wo kíní kan báyà kì í ṣe mọ́ngòrò ló wù jẹ o ṣùgbọ́n ìgbà èyí tó rí gẹ́gẹ́ bí oúnjẹ nìyẹn ló fi jẹ tára bá dẹ̀ tọ́nà bá fara dẹ̀ yóò wò wípé adìẹ ló wù òun jẹ yóò sì gbàbí tí wọ́n ti ta adìẹ lọ yóò lọ ra jẹ tọ́yẹ pé màálù ló wù jẹ yóò gbàbí tí wọ́n ti ta màálù lọ yóò lọ ra màálù yóò sì pa yóò sì sè yóò sì jẹ nǹkan rẹ̀ amen so orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà kan tá a gbà nínú ẹsẹ̀rì náà tọ́ba dọ̀là tó ń gbà mí nínú rẹ̀ ṣùgbọ́n títò ní ẹ̀yọ̀ kan tá a gbà bẹ́ẹ̀ náà fi ìtara gbà Olúwa èyí tí mo ti ṣe nínú ìnira ó tó gẹ́ faradè mi báyìí èyí tí mo ti ṣe nínú kíni ìnira nínú manage ó tó gẹ́ Olúwa faradè mi ẹ̀yà fàyè gbà mí náà láti mọ̀ ṣe tó bá wù mí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá èyí tí mo tún ṣe àní nínú ìnira àní nínú manage nínú àdọ́gbọ́n sí ó tó gẹ́ láti ti sìn ọ̀yà ní orúkọ Jésù Kristi ọ̀yà faradè mi fàyè gbà èmi náà àríkìbẹ̀ sí ṣohun gbogbo bó bá ṣe wù mí àti mo ṣe fẹ́ àríkọ́ bá sì tẹ́ mi lọ́rùn sí ayérayé bàbá àní èyí tí mo ṣe nínú ìnira tó gẹ́ èyí tí mo ṣe nínú manage tó gẹ́ èyí tí mo ṣe nínú káàmọ́ fagbára káká ṣe rere tó gẹ́ ọ̀yà fàyè gbà mí àní náà láti sìn lọ faradè mi láti sìn lọ àríkìbẹ̀ náà kí n bẹ̀ sí ṣohun gbogbo àní bó bá sì wù mí àní bó bá sì tẹ́ mi lọ́rùn sí àní bó bá sì rọ̀ mí lọ́rùn sí Olúwa ọ̀yà fàyè gbà mí láti mọ̀ ṣe agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ọyá gba ilé yìí ẹ̀yin wo ni ire mi ẹ̀tọ́ mi ìpín mi wà lọ́wọ́ yín ọ̀rọ̀ àṣẹ lélẹ́yìí ọyá ẹ dá gbogbo ẹ̀ padà fún mi mo gbà padà ẹ dá gbogbo ẹ̀ padà fún mi tèlétèlé ẹ̀yin wo ni ẹ̀tọ́ mi ìpín mi ire mi wà lọ́wọ́ yín ọ̀rọ̀ àṣẹ lélẹ́yìí mo gbà gbogbo ẹ̀tọ́ àti ìpín mi padà ẹ dá gbogbo ẹ̀ padà fún mi tèlétèlé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀yin wo ni ẹ̀tọ́ mi àti ìpín mi àti ire ayé mi bẹ ní kàwọ́ yín ọ̀rọ̀ àṣẹ lélẹ́yìí o ọ̀yá ibikíbi yóò kó pẹ̀lẹ́ wá ọ̀yá ẹ̀dá ẹ̀tọ́ àti ìpín mi padà fún mi ẹ̀ kó lè mi lọ́wọ́ àní tèlétèlé mo
pa ní àṣẹ ni mi ò dálábà àní mo gba ẹ̀tọ́ àti ìpè mi àti ilé ayé mi padà kó lọ́wọ́ yín ọ̀yá ẹ dá padà fún mi ní orúkọ ti Jésù Kristi àní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àní dá padà fún mi ní orúkọ Jésù Kristi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ dá padà fún mi ní orúkọ Jésù Kristi mo ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ dá padà fún mi ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ jẹ́ ká gba eléyìí tá fi dánu dúró fún títóni mo pa ní àṣẹ ni ta lẹni tó sọ wípé òun fẹ́ já mi bọ́ òun ò ní jẹ́ kí n débi gíga ta ló sọ pé òun ní fàyè gbà mí tó bẹ̀rẹ̀ ní alágídí ọ̀tá wípé òun ò ní fàyè gbà mí kí n gbé nǹkan gidi ṣe kí n ní ìrírí ayọ̀ èmi ò dá lábàá ẹni yòówù kó wù kọjẹ ìgbìmọ̀ kó yòówù kó wù kọjẹ ọ̀yà ẹ̀kú dànù àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ta lẹni náà ìgbìmọ̀ wo ni èmi ò fẹ́ mẹ́rin tẹ́ ń ṣe ooo tó sọ wípé alágídí ọ̀tá ni òun olówó òun ní gbà àbíkébí kí n ṣe rere àbí kí n nẹ́ẹ̀dì rere àbí kí n tayọ̀ àbí kí n rárọ̀ tẹ̀mí láti ṣe ọmọ pa ní àṣẹ ọ̀yà ẹ̀kú dànù ẹni òkò wù kẹyẹ ẹ̀kú dànù ìfẹ́ mọ bò lẹ́sìn jẹ́ ìfẹ́ mọ bò ní ríta lẹ̀ ń ṣe ìtẹ̀fẹ́ mọ bí tẹ̀ wà ní pápá ní orúkọ Jésù mọ pa ní àṣẹ ọ̀yà gbogbo ẹ̀yin tẹ̀ ń pera ní ọ̀tá ẹ̀rí rere mi ẹ̀gbọ́n tẹ̀ ń pera ní ọ̀tá ògo mi wípé ẹ̀yin onígbọ́ ẹ̀yin gbà wípé kémi kí ẹni fẹ́ ìbàdàn láti pé kí n ṣe rere àìní mi ò ní ní ẹ̀rí mi ò ní ní ọjọ́ ayọ̀ láti ṣiṣẹ́ tó pé Olúwa ti kọ́ nípa tèmi wípé òun dá mi tòwótòwó mo pa ní àṣẹ ẹkú dànù ẹ̀yin ìgbìmọ̀ ẹkú dànù ẹ̀yin yóò kó òwò kó jẹ́ ẹkú dànù alátakò ògo àti ṣeré àti ẹ̀rí mi mo ní ẹkú dànù láti sọ lórúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ̀yà gbẹ́ eléyìí Olúwa ìjọba rẹ agbára rẹ àṣẹ rẹ ìmísí rẹ iná ẹ̀mí mímọ́ rẹ nínú ilé yìí jókòó tó mọ fara hàn jókòó tó fara hàn lọ ọ̀rọ̀ rẹ jókòó tó mọ fọ nínú ilé yìí bó ṣe ń fọ lọ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọlọ́run ẹ̀mí mímọ́ agbára rẹ àṣẹ rẹ ìmísí rẹ ìdẹ́ ẹ̀mí mímọ́ rẹ ìwàláyé rẹ ọ̀rọ̀ rẹ ìdarí àtìtọ́ rẹ àti ìkọ́ni rẹ Olúwa jókòó tó mọ fara hàn bó ṣe fara hàn nílé ẹ̀yà tó mọ fọ nílé bó ṣe fọ lọ wàá tó mọ fi tí obìnrin hàn nílé bó ṣe fi hàn lọ wàá tó mọ jẹ́ olùdarí àtàlákòóso gbogbo nílé bó ṣe jẹ́ lọ ìdẹ́ ẹ̀mí mímọ́ rẹ àìjókòó mọ jọ nílé bó ṣe jọ lọ ọ̀yà gbogbo ògo gbogbo àkóso àní àti ìdarí àdúgbò àtàgbègbè àtàyíká pátápátá gbogbo jẹ́ kí gbogbo ògo kó sì mọ jẹ́ tirẹ̀ Ọlọ́run àlàyé wàá tó mọ sọ̀rọ̀ rẹ jáde ju bó sọ̀rọ̀ ara ju bó sọ̀rọ̀ lọ wàá tó mọ fọ́n àṣẹ àtàgbára jáde bó sì fọ́n àṣẹ àtàgbára jáde lọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ẹ jẹ́ ká kọrin wa bàbá mi àtọlọ́run mi fún mi nírànwọ́ rẹ kí lérò ká gbogbo ayé pátá o lọ́lá orúkọ rẹ ọba àwọn ọba bàbá mi àtọlọ́run mi fún mi nírànwọ́ rẹ tó ga jùlọ kí lérò ká gbogbo ayé pátápátá o lọ́lá orúkọ rẹ ọba àwọn ọba bàbá mi àtọlọ́run mi tó ga jùlọ fún mi nírànwọ́ rẹ èyí tí kò lẹ́gbẹ́ kí lérò ká gbogbo ayé pátá o lọ́lá orúkọ rẹ Ọlọ́run ògo adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn títí láwọn ọmọ èèyàn láti mojúbà rẹ̀ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orí ọ̀fẹ́ ti bàbá orí ọ̀fẹ́ ti ọmọ orí ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ó kún kan ayé wa ó súre fún wa ó sọ̀rọ̀ wa dayọ̀ ó mú àwọn ọdún èrè wa lọ ayé ò túmọ̀ kúrò mọ́ bẹ́ẹ̀ ni ó rí kò yí padà àṣẹ òrógùn bí ilẹ̀ ọjọ́ mi ṣe mọ́ ayé wa yọ tuntun ògo ayé wa yọ tuntun ayé wa bẹ̀rẹ̀ sí ní fọ nínú ògo ẹnikẹ́ni kò ní pátágbára ti dá ọjọ́ ìdúró pé kọ́mọ yọ ẹnikẹ́ni ò ní lè dá wa dúró láti ṣe rere pẹ̀lú ayọ̀ pẹ̀lú ìtura pẹ̀lú ìdẹ̀ra lọ́jọ́ fi yọ pẹ̀lú ayọ̀ pẹ̀lú ìdùnnú pẹ̀lú ìtura pẹ̀lú ìfọkànbalẹ̀ alẹ́ nìkankan wa á bẹ̀rẹ̀ sí gbóhùn rere ṣe báyìí á bẹ̀rẹ̀ sí gbóhùn rere ṣe báyìí oore ọ̀fẹ́ Ọlọ́run fìdí rẹ̀ múlẹ̀ oore ọ̀fẹ́ Jésù fìdí rẹ̀ múlẹ̀ àánú Jésù fìdí rẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ Jésù Kristi ọ̀rọ̀ Ọlọ́run ó fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ láti àkókò lọ ẹni tó bá tún yẹ ẹnikẹ́ni nínú wa lẹ́nu ọ̀yá ikú òjijì ọjà òkú ẹ̀mí rẹ̀ dànù gbogbo sì jẹ́ ti Ọlọ́run àlàyé ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù hallelujah méje hallelujah 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 ògo olùwàlókè.